A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Mínísítà abẹ́nú tuntun Olúbùnmi Túnjí-Òjó ti sọ̀rọ̀ lórí ìdádúró tí ọmọ orílẹ̀-èdè ń kojú kí wọ́n tó rí ìwé ìrìnnà gbà. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní kò yẹ kí irúfẹ́ ìdádúró báyìí máa wáyé. Ó wá darí adelé adarí àgbà fún àjọ alámòjútó ìwé ìrìnnà Nigerian Immigration Service (NIS) Caroline Wúràọlá Adépọ̀jù láti rí i dájú wípé wọ́n yanjú gbogbo ìṣòro tí ó lè máa dá ìwé ìrìnnà dúró. Túnjí-Òjó sọ eléyìí di mímọ̀ lánàá ọjọ́ Ìṣẹ́gun níbi ìpàdé pẹ̀lú adarí àjọ NIS lábẹ́ ẹ̀ka ìṣèjọba rẹ̀ pẹ̀lú àwọn mìíràn tí ọ̀rọ̀ kàn. Ó ní Ààrẹ Bọ́lá Tinubu fẹ́ àyípadà nínú òfin ẹ̀ka ìrìnnà, àyípadà ní gbogbo ọ̀nà. Kò yẹ kí wọ́n máa dá ọmọ orílẹ̀-èdè dúró nídìí wípé wọ́n fẹ́ gba ìwé ìrìnnà. Èyí ti di egungun ẹja tí wọ́n gbọ́dọ̀ bójútó. Ó fi kún un wípé gbogbo òṣìṣẹ́ gbọ́dọ̀ bọ́ sójú iṣẹ́ kí èyí lè ṣe àǹfààní fún ará ìlú. Ó ní wọn yóò ṣe àmúlò ẹ̀rọ ìgbàlódé sí ẹnu ibodè láti lè ṣe àlékún iṣẹ́ àwọn òṣìṣẹ́. Túnjí-Òjó wá bẹ àwọn òṣìṣẹ́ NIS láti má ṣe já a kulẹ̀ nítorí àwọn gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ ìgbé ayé ọ̀tun tí ààrẹ ṣèlérí rẹ̀ nígbà ìpolongo ìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olúwo ti Ìwó Aláyélúwà Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti pè fún ìbáṣepọ̀ tó lọ́rìn láàrin ìjọba àpapọ̀ àti ìjọba orílẹ̀-èdè China tí yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé àti ìdásílẹ̀ okòòwò. Adarí ilẹ̀ Ìwó pe àjọṣepọ̀ yìí nígbà tí ó ṣe àbẹ̀wò sí aṣojú orílẹ̀-èdè China sí orílẹ̀-èdè Nàìjíríà Qin Jianchun ní ìlú Àbújá. Olúwo ní ìpèsè ohun èlò ti fi orílẹ̀-èdè China síwájú ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó ti gòkè àgbà. Ìgbésẹ̀ tí ó ti palẹ̀ òṣì mọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ wò kọ́ṣe. Bákan náà ni Olúwo rọ aṣojú láti ní lọ́kàn ìdásílẹ̀ iléeṣẹ́ sí ìlú Ìwó, ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí wọ́n ní ààbò tó péye àti àyíká tó rọrùn. Ọba Àkànbí ṣe àpèjúwe agbára ìpèsè ilẹ̀ China gẹ́gẹ́ bí èyí tó wúni nígbà tí ó wá pe Ààrẹ Bọ́lá Tinubu láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè China nínú ìdásílẹ̀ ilé-iṣẹ́. Ó ní China jẹ́ ọ̀kan lára orílẹ̀-èdè tí ó ti kópa ribiribi lórí ọrọ̀ ajé lágbàáyé. Aṣíwájú ní China jẹ́, ibì kan ni wọ́n sì ti bẹ̀rẹ̀ kí wọ́n tó di òmìrán nínú ìpèsè ohun èlò. Ó wá rọ aṣojú ilẹ̀ China láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba tuntun fún ìgbélárugẹ ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà fún ìlú Àbújá Nyesom Wike ti bu ọwọ́ lu wíwó àwọn ilé tí ó wà ní agbègbè Garki, Jabi àti méjìdínlọ́gbọ̀n mìíràn tí ìjọba àná ti yà kalẹ̀ nípasẹ̀ Federal Capital Development Authority (FCDA) síwájú àkókò yìí. Wọ́n ní wíwó yìí yóò ní ipa lára ilé tí iye rẹ̀ tó 6,000 láti lè ṣe àdínkù sí ilé kíkọ́ tí kò bófin mu (illegal structure). Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ FCDA, wọ́n ní agbègbè 30 ni yóò ní ìdojúkọ ilé wíwó ní ìlú Àbújá. Lẹ́yìn ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí mínísítà ní ọjọ́ Ajé, ni Wike jẹ́jẹ̀ẹ́ láti ṣe ìdápadà èròǹgbà olú ìlú ìjọba àpapọ̀ nígbà tí ó ń sọ wípé gbogbo ilé tí kò bá ní ọwọ́ ìjọba nínú ni yóò di wíwó. Ó ní òun ti wò yíká Àbújá, òun sì ti rí ọ̀pọ̀lọpọ̀ ilé tí kò tẹ̀lé ìlànà ìjọba. Ó ní gbogbo rẹ̀ ni yóò di wíwó palẹ̀. Ṣùgbọ́n adarí iléeṣẹ́ FCDA Mukhtar Galadima sọ wípé àwọn yóò tún agbègbè náà yà nítorí ọdún tí ó kọjá ni àwọn ti ya ìkan gbẹ̀yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ogun lórí ìgbòkègbodò ọkọ̀ ti sọ fún àwọn alága ìjọba ìbílẹ̀ kí wọ́n yéé yọ àwọn ọlọ́kadà lẹ́nu mọ́. Alága ìgbìmọ̀ Olúdáìsí Elémídé sọ fún àwọn alága kánsù kí wọ́n dẹ́kun lílo àwọn èèyàn tí ìjọba kò fọwọ́ sí máa yọ ọlọ́kadà lẹ́nu ní agbègbè wọn pẹ̀lú òfin ìrìnnà àti lílo akoto. Elémídé tí ó ṣe ìkìlọ̀ yìí nínú ìpàdé pẹ̀lú ọlọ́kan-ò-jọ̀kan ẹgbẹ́ ọlọ́kadà
ní ilé ìgbìmọ̀ ìlú Abẹ́òkúta sọ wípé pípa òfin ìrìnnà mọ́ wà lọ́wọ́ àwọn agbófinró bíi State Traffic Compliance and Enforcement Corps (TRACE) àti Federal Road Safety Corps (FRSC). Ó ní ìjọba kò ní kọ̀ láti jọ̀wọ́ ẹnikẹ́ni tí wọ́n bá gbá mú tó ń da ọlọ́kadà láàmú fún agbófinró. Aṣòfin yìí ní oríṣiríṣi àfisùn ni òun ti gbọ́ láti ẹnu àwọn ọlọ́kadà bí àwọn jàǹdùkú tí wọ́n pe ara wọn ní ìránṣẹ́ ìjọba ìbílẹ̀ ṣe ń dà wọ́n láàmú. Ìròyìn jábọ̀ wípé àwọn kan tí kò ní àmì ìdánimọ̀ á máa gba owó lọ́wọ́ àwọn ọlọ́kadà pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n tàpá sí òfin ìrìnnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àgbà amòfin Kẹ́mi Pìnírò ti rọ iléeṣẹ́ agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Lateef Fagbemi láti ṣe ìdásílẹ̀ alága ìtìjọ́ fún àjọ tó ń mójútó ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) Abdulrasheed Báwà. Pìnírò fìdí ẹ̀ múlẹ̀ wípé wíwà Báwà nínú àhámọ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fún 90 ọjọ́ 70 days láìsí kókó ẹ̀sùn kankan jẹ́ èyí tí ó lòdì sófin. Ó ṣe ìkìlọ̀ wípé dídá Báwà dúró yóò ṣe àfihàn ìjọba ní ọ̀nà tí kò bójúmu sí àjọ tó ń mójútó ẹ̀tọ́ ọmọnìyàn ní ilẹ̀ òkèèrè. Ó ní ọjọ́ 14 oṣù kẹfà ni Ààrẹ Bọ́lá Tinubu jáwé gbélé-ẹ̀ fún Báwà kí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tó fi ọwọ́ ṣìnkún òfin mú sí àkàtà wọn láti ìgbà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Démọ́lá Odúlàjà ọkọ Farida Abdulkabir tí gbogbo ènìyàn mọ̀ sí Ṣóbọ̀wálé tí wọ́n jọ pínyà láìpẹ́ yìí ti jáde láti wá ṣàlàyé ìdí tí ó fi pínyà pẹ̀lú aláfẹ́ ìlú Èkó lẹ́yìn oṣù méjì ìgbéyàwó alárinrin. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú arẹwà Tọ́pẹ́ Famous ní àná ọjọ́ Ìṣẹ́gun lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram Live ni Odúlàjà ti sọ wípé pípínyà àwọn dá lórí irọ́ pípa, àgbèrè, ojúkòkòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a kò bá gbàgbé wípé ọ̀sẹ̀ tí ó kọjá ni Ṣóbọ̀wálé fẹ́ bẹ́ sókun lórí afárá kẹta ìpínlẹ̀ Èkó látàrí wípé ìgbéyàwó rẹ̀ forí ṣọpọ́n kí àwọn èrò ọ̀nà tó dé lọ́nà. Ṣóbọ̀wálé ní òun kò lè farada ìgbéyàwó tí ó túká yìí, ìdí nìyí tí ó fi fẹ́ pa ara rẹ̀. Ṣùgbọ́n Odúlàjà sọ gbangba wípé ìbáṣepọ̀ òun àti Ṣóbọ̀wálé wọ 20 ọdún kí ìwà àṣemáṣe tó wọ̀ ọ́. Ó ṣe ìrántí bí Ṣóbọ̀wálé ṣe ń ṣe àṣemáṣe pẹ̀lú àwọn ọkùnrin mìíràn kí àwọn tó ṣe ìgbéyàwó. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi ìlú London ṣebùgbé fi ẹ̀sùn kan Farida wípé gbogbo ìgbà ni Farida máa ń ṣe àbẹ̀wò oní ọ̀pọ̀lọpọ̀ wákàtí pẹ̀lú ẹbí rẹ̀ lọ́kùnrin kan tí ó ń gbé ní ìtòsí láì ní àwáwí gidi kankan sọ lé e lórí. Nígbà tí ó ń dáhùn ìbéèrè lórí bí Farida ṣe ń pè é ní jìgólò, Odúlàjà ní òun ní tabua owó lọ́wọ́, ilé oníyàrá 22 ni òun ń gbé ní Gbàgádà. Ẹ jẹ́ n kà á ní Gẹ̀ẹ́sì. I am extremely wealthy. I live in a 22-bedroom mansion in Gbàgádà. Ó ní òun kì í ṣe jìgólò, ìdílé olówó ni òun ti wá. Ààyè àwọn ọlọ́rọ̀ first class ni òun máa ń gbà nínú ọkọ̀ òfurufú láti ọjọ́ pípẹ́ wá. Àwọn èèyàn sì mọ òun dáadáa ní ìlú òyìnbó. Odúlàjà ní òun pàdé Farida ní ọdún 2010 nílùú Èkó lẹ́yìn tí òun padà dé láti ìlú òyìnbó. Ó ní ọdún yìí kan náà ni òun mú Farida lọ orílẹ̀-èdè China láti bẹ̀rẹ̀ òwò orílẹ̀-èdè sí orílẹ̀-èdè. Èyí ni ó jẹ́ ìbẹ̀rẹ̀ ìrìnàjò rẹ̀ tí ó sì mú èso rere jáde. Ó ní òun ti ń ní àjọṣepọ̀ pẹ̀lú Farida láti ìgbà tí ó ṣì wà ní ilé ọkọ rẹ̀ àkọ́kọ́, Túndé Ṣóbọ̀wálé, ṣùgbọ́n kò sọ̀rọ̀ lórí ọgọ́rùn-ún mílíọ̀nù náírà tí Farida ní òun dáná lórí ìgbéyàwó wọn. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.